Wallohi tallahi thumma billahi president yìí gangan ló fi nọ́mbà rẹ̀ pè mí. Àwọn tó wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ yìí àwọn tó jẹ́ strong member mẹ́ta pẹ̀lú wọn jẹ́ mẹ́rin pẹ̀lú èmi tí wọ́n pè á jẹ́ 5. Àwọn ògbó Ìlọrin dójú tì mí o, pẹ̀lú bí mo ṣe nígbàgbọ́ nínú wọn tó pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú wọ́n dójú tì mí o. Kò sí o, ìdójú tì lágbára lélẹ́yìí. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀, ẹ wá wo bí wọ́n ṣe dójú tì mí. Ẹ fún àǹkà fìdí ẹ farabalẹ̀, ẹgbọ́n tí bàbá wa Dr. Alifulani tó sọ nípa wọn lẹ́lẹ́kejì. Ló bá di àárọ̀ ọjọ́ kan, ó bá rí kọ́ọ̀lù president yìí. Wallohi tallahi thumma billahi. Mo bá rí kọ́ọ̀lù president yìí pẹ̀lú nọ́mbà rẹ̀. Torí pé ọgbọ́n sórí afẹ́fẹ́ wọ́n ṣe interview àwọn ọmọ pamọ́tò ẹnìkan Wallohi tallahi thumma billahi president yìí gangan ló fi nọ́mbà rẹ̀ pè mí. Àwọn tó wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ yìí àwọn tó jẹ́ strong member mẹ́ta pẹ̀lú wọn jẹ́ mẹ́rin pẹ̀lú èmi tí wọ́n pè á jẹ́ 5. Wọ́n pè mí lórí aago ni o. President yìí dẹ̀ sọ pé salamu alaykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salam. Àwọn tí gbọ́n tí mo sọ o, àwọn rédí àti foríjì arákùnrin yẹn o, yẹn Saheed Shittu o, ẹni bá parọ́ falanatullahi alal kasibin. Ibi dandan Ọlọ́run, ìbínú Ọlọ́run, ìyà Ọlọ́run, ègbé Ọlọ́run kó máa bá gbogbo ẹni tó bá parọ́ lórí ọ̀rọ̀ yìí. President Alifa Ismail, Babafila Al-Adabi, Lukman Al-Adabi, Lukman Sadala àti àfa ọlọ́mọ 9, àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n pè mí pẹ̀lú nọ́mbà president. Evidence yẹn wà ńlẹ̀ o, ọ̀rọ̀ débẹ̀ ni o, Wallohi evidence yẹn wà ńlẹ̀ o. Ewu láti jọ tí kálukú ti ń sọ, tí kálukú ti ń wí, ò dákẹ́. Torí pé mi ìfẹ́ nǹkan tó máa divert mi kúrò lójú ọ̀nà tèmi ń ṣe. Ṣùgbọ́n kìíní yìí tí wọ́n ń di irọ́ tí wọ́n ń jọ òótọ́, wọ́n wá ń fọra wọn mọ́ bí ẹni pẹ́ ni ire ni wọ́n, bí ẹni wípé àwọn ọmọ kankan pa ẹ o, àwọn òdàlẹ̀ lọ́rin o, ọmọ ọkọ̀ lọ́rin làwọn o. Ṣé rọ̀rọ̀ tí PRO dẹ̀ ń sọ ti ẹ̀ yẹn, ẹ má blame ẹ̀. Ẹ̀gbọ́n ló ṣe interview fún wọn, ọ̀dẹ̀ tó ṣe interview fún wọn náà lánàá, ẹ má blame ẹ̀. Níjọ́ tá a bẹ̀rẹ̀ ẹgbẹ́ yìí, òun ò sí bẹ́ẹ̀ níjọ́ náà lọ́hùn. Ó dé lójú ọ̀nà ló wọlé. You are welcome. Òun nìkan kọ́ ló wọlé sínú ẹgbẹ́, àwọn tó wọlé pọ̀. Ní tí mo join tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà, torí Ìlọrin náà ni, torí kí Ìlọrin má bàjẹ́ náà ni. Alhamdulillah. A dẹ̀ ń ṣe lọ wẹ́rẹ́wẹ́rẹ́ à ń ṣe nígbà náà lọ́hùn. Respect and regard. Gbogbo ẹni tó jọmọ ẹgbẹ́ mọ̀. Respect and regard tí mo fún president yìí ó pọ̀ gan-an. Ó pọ̀ gan-an. Wallohi tallahi thumma billahi. Ó pọ̀ gan-an. Respect yẹn pọ̀ gan-an nínú ẹgbẹ́ yẹn. Sheikh Kamil Abdulkarim wọ́n lè witness ọ̀rọ̀ yìí. Respect tí mo fún president yìí pọ̀ gan-an. Tó bá sọ̀rọ̀ tó bá lókun okun ni, tó bá ló fà ó fà ni. Mi nífẹ̀ẹ́ kọ̀rọ̀ ti tèmi kó borí ọ̀rọ̀ president yìí. Kó máa dàbẹ̀ ní pé àbí torí pé Alifulani wà níta bákan gbogbo àjọ wà ń ta ni, ṣùgbọ́n ayé mi nìkan jẹ́ nìkan lọ. Tí president yìí bá sọ̀rọ̀ bá àìmáyé ìgbàlẹ̀ mi àti president yìí nínú ẹgbẹ́ yẹn, tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ báyìí, àwọn èèyàn máa ní president àti fight tó lè mi náà fi ṣe fight mi ní fight nígbà náà lọ́hùn ni o, jọ́nà lọ́hùn ni o. Wọ́n dẹ̀ sọ tó nú àwọn ọ̀rọ̀ kan tó sọ wípé àwọn làwọn yọ Alifulani kò nu ẹgbẹ́ rárá o, ẹ̀yìn èèyàn rọ́ ni o.
irọ́ ni o, wàláhì irọ́ ni o, wàláhì irọ́ ni o, wàláhì tàláhì irọ́ ni o, èmi ni mo remove ara mi o. Nígbà tí mo ti rí wípé bí kinní yẹn ṣe ń lọ ẹ ti ń bọ́ sí nǹkan tí a ní fífúnra wa láàyè kó máa dàbẹ́ ní polówó rẹ̀ fẹ́ jẹ́ alátakò fẹ́ nìkan, wàláhì èmi ni mo yọra mi o. Bàbá chief Imam Ìlọrin dẹ̀ pàṣẹ fún wa padà níjọ́ tí wọ́n dá ẹjọ́ padà fún wa tó dá láre fáláre tó dẹ̀ fẹ́lẹ̀ bí ọ̀ní Alfulani nǹkan ẹyọkan tó fi ṣe àwọn ni pé wáyé tó yọra rẹ̀ kúrò ẹgbẹ́ yẹn tó o bá jókòó Ìlọrin ògo bó ló bá wá jẹ́. Ìyá lọ dára rẹ̀ padà síbẹ̀, ẹ lọ dá padà síbẹ̀, wọ́n dẹ̀ fi ń padà síbẹ̀. Níjọ́ tó wọ́n fi ń padà síbẹ̀ láti last year yẹn mo wà ń bẹ up till now o, ṣùgbọ́n mi wà active torí pé mi ìfẹ́ tí màá sọ, torí pé tèmi bá sọ kọ́lọ́n kó ṣàánú ni, kọ́lọ́n kó ṣàánú téèyàn bá sọ kó máa di nǹkan míì, ìyẹn ló jẹ́ kó ra máa gbórí ara mi sápamọ́. Àwọn mẹ́rin ni wọ́n wà ń bẹ ìjọ náà, president dẹ̀ pè mí ibi tí mo ti lọ́nu o. Ìyá Fúlàní vice my vice èyí tó ṣẹlẹ̀ ń sìn ó ní wípé tí a bá fẹ́ foríjì Saidi wàláhì tàláhì thumma billah Magaji Faril ṣe tí a bá fẹ́ foríjì Saidi ó máa ra mọ́tò fún wa, ó máa ra ọmọ bọ́ọ̀s, ó dẹ̀ máa fún Ògo Ìlọrin ní 2 million naira wàláhì tàláhì thumma billah. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ tẹ́ ẹ̀ bá jáde tẹ́ ẹ̀ bá sọ̀rọ̀ ibi dandan Ọlọ́run kó máa bá onírọ́, ibi dandan Ọlọ́run, ìbínú Ọlọ́run kó máa bá onírọ́. President sọ bẹ́ẹ̀ tọ́ báyìí àwọn tó kù gba fóònù ni. Nígbà tó ti wá gba fóònù tí wọ́n ti ní pọ́nrọ̀ yìí ti ń lọ báyìí, Allahu akbar kabira, Ọlọ́run kó máa ihdina siratal mustaqim, Ọlọ́run máa kọ́ wa mọ́ ṣe. Mi ò ṣe mí ní mi ò ṣe méjì báyìí, mo kàn pé àfàlà bíbù ni pẹ̀lú nọ́mbà mi kejì. Aleykum salam, ìyá wa olórí. Mo kàn pé àfàlà bíbù ni pẹ̀lú nọ́mbà mi kejì. Etí èmi nìkan kọ́ ni ó gbọ́ ọ̀rọ̀ yìí. Ẹ jẹ́ n sọ fún yín o, gbogbo ẹ̀yin tí a jọ sọ̀rọ̀ ń jọ́nà àti president àti gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ tẹ́ pè mí tẹ́ béèrè mọ́tò pẹ̀lú nọ́mbà president àti president. Níjọ́ tá a jọ ń sọ̀rọ̀ yẹn àfàlà bíbù ń bẹ lórí aago ńlá ìkejì ni o, torí irú ọjọ́ yìí báyìí náà ni o. Àfàlà bíbù ń bẹ lórí aago, kódà àfàlà bíbù nìkan kọ́ ló wà lórí aago, wallahi tallahi. Mo dẹ̀ gbé Saidi ṣùtù wọlé sórí aago láàníyàn pé máa gbọ́ ìta Ògo Ìlọrin fẹ́ gbà lọ́wọ́ rẹ̀, ìta fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ rèé. Hello, mo wà lórí program. Mo ní tó fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ rèé. Ó náà fẹ́ ti ara rẹ̀ gbọ́ gbà tí ò kú rí Saidi ṣùtù àbí tí tó o bá parọ́ lórí ọ̀rọ̀ yìí, tó sòdò lórí ọ̀rọ̀ yìí, ibi dandan Ọlọ́run kó máa búkù rọ̀. Torí ẹ̀ tí ń parọ́ yìí láti jó ni mo kàn dákẹ́, mi ò sọ̀rọ̀ orí mi fẹ́ nǹkan tí rí rẹ́kọ̀dù ẹ̀ wà ńlẹ̀ kìí ṣe ké yẹn mo sọ pé ẹ̀rí wà ńlẹ̀, rẹ́kọ̀dù ẹ̀ wà ńlẹ̀ ni o, rẹ́kọ̀dù ẹ̀ wà ńlẹ̀ ni o, kìí ṣe èmi rẹ́kọ̀dù yẹn, ṣùgbọ́n Ọlọ́run ló kọ́ mi mọ̀ ọ́ ṣe lọ́jọ́ náà. Àfàlà bíbù kú báyìí kò sì ní kú báyìí, ó wà láyé. Àwọn kò lórí agotán, ó wá kú èmi àti àfàlà bíbù àti Saidi ṣó ti bọ́. Kí wàhálà yìí tiẹ̀ kúrò lórí ọ̀rọ̀ àmúra ẹni lénìí, píìsì náà kúkú la wa. Wọ́n ti fún wa ní kí la máa pè òyìnbó yẹn, wọ́n ti fún wa ní benefit, ní mọ̀ bí a mọ̀ gbọ́ òyìnbó yẹn, wọ́n ti fún wa a máa play rẹ̀ kò tí ì débẹ̀ ni. Wọ́n ti fún wa ní offer wípé táwọn bá máa foríjì yẹn
nǹkan báyìí la fẹ́ níjọ́ náà èmi abalabibu Saheed Shittu adimẹ́ta adẹ pé Dr. Kamil Abdulkareem Aladabi àwa di mẹ́rin lórí aago ẹ máa wo adi mẹ́rin lórí aago àwa bẹ̀rẹ̀ sí ní bá Saheed wí Saheed má bu àwọn bàbá wa mọ́ má bu àwọn bàbá wa mọ́ wọ́n ti fún wa lọ́pṣọ̀n báyìí sórí tọ́lá wọn fẹ́ nítorí bá dẹ̀ ṣe yìí ó gbọ́dọ̀ sọ síta Saheed ní wallahi ó ti gbọ́ kọ́rọ̀ yẹn kí ọ̀rọ̀ yẹn kó lè jẹ́ pàtàkì lẹ́mìí Saheed wallahi tallahi thumma billahi abápe Sheikh Imran Eleha abápe Sheikh Imran Eleha Sheikh salamu alaikum warahmatullahi awadi márùn lórí aago èmi Dr. Kamil Abdulkareem Aladabi ní UK afa Ahmad Labibu al-Arbaji afa Labibu Agbaji Sheikh Dr. Abdulmajid Imran Eleha àti Saheed Sheikh Imran wá bẹ̀rẹ̀ sí ní báwí lẹ́yìn ilé má ṣe nǹkan kan bí ìmọ̀ torí Ọlọ́run o ọ̀rọ̀ mọ́tò tí wọ́n dẹ̀ béèrè yìí dandan ni o gbọ́dọ̀ ṣe eléyìí ṣe kí wọ́n yá kó bribe wọn o bribe wọn o fi àwọn tẹ̀ tún kàn létí bẹ́ẹ̀ onírárá ta owó táìmù yẹn lọ́rọ̀ ta lọ́lọ́run ṣẹlẹ̀ ó máa support wọn ni ó máa ṣe kíní kan ni ó dẹ̀ sọ fún mi ó ní táìmù wo ni wọ́n fẹ́ mọ́tò yẹn that is ọjọ́ tá tí wọ́n pè mí ń jọ́nà páwọn nídìí mọ́tò yẹn ó jẹ́ on the 21st ó ní tó bá máa fi di on the 30 òun ara mọ́tò yẹn ọ̀rẹ́ ṣe jẹ́ nìyẹn o èmi kọ́ ni mo béèrè mọ́tò president àtàwọn ẹgbẹ́ ni wọ́n béèrè mọ́tò wọ́n béèrè oko gbogbo ẹ̀yẹ èèyàn tí ẹ ti gbọ́ fídíò wọn lọ tọ́láwọn mọ̀ kankan pa irọ́ ni o àwọn ni wọ́n béèrè mọ́tò president àtọmọ ẹgbẹ́ àwọn ni wọ́n béèrè mọ́tò àwọn ni wọ́n béèrè mọ́tò. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.